Àgbàlẹ́tù ọmọdé lawó ìrírí ayé TV àwa làgbà. Tí mo bá ń gbọ́ tí àwọn ènìyàn bá ń sọ yín pé ẹnìkan ń lo kádàrá ẹnìkejì, ẹ̀rín á máa pa mí títí torí baba ńlá irọ́ ni àìmọ̀túmọ̀ kádàrá ló jẹ́ kí wọ́n mọ̀ sọ bẹ́ẹ̀. Èmi á yànnàná gbogbo rẹ̀ fún yín lórí ètò yìí lọ́jọ́ tèní torí pé ẹnìkan kò lè lo kádàrá ẹnìkejì. Ìṣe ni kẹ́ ẹ bá ń wá tákàdá àti gègé kọ̀wé, ilé ẹ̀kọ́ tún yá lọ́jọ́ tèní. Ìrírí ayé TV àwa ni bàbá. Àní tí a bá ń sọ̀rọ̀ nípa kádàrá, èdè elédè ni, bẹ́ẹ̀ ni, èdè Lárúbáwá ni kádàrá, Yorùbá rẹ̀ sì ní àkọsẹ̀jáyé. Àkọsẹ̀jáyé tá a sì rí yìí, ó yàtọ̀ sí ìràwọ̀ ènìyàn, bẹ́ẹ̀ ni ìràwọ̀ gan tún yàtọ̀ sí ògo ènìyàn. Ẹ mọ́ wọ́rì, gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ní mẹ́nubà fún yín lórí ètò yìí lọ́jọ́ tèní kó tó di ń pé mi dágbére. Muhammadu Akówódé Babakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ sọmídà, Sẹ́ríkì ọlọ́pọlọ nọ́mbà 1, máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀, òun ni wọ́n ń pè mí. Bóyá yín ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wá fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì yìí, ẹ wo ibi funfun tí wọ́n kọ sàbọ̀ ní ìyẹn subscribe sí nísàlẹ̀ yìí, tó bá tó kù níbẹ̀ ẹ ti darapọ̀ mọ́ wa nù. Ẹ bá wa tẹ̀ ní kété tẹ́ ẹ bá ti tẹ̀ kò ní sí ń bẹ̀ mọ́, ìgbà yẹn gẹ́gẹ́lẹ́ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí, kò sì ní jẹ́ kẹ́ ẹ mọ́ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. Bóyá bá fẹ́ bá mi ní gbólóhùn náà ni, àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ gbé fún wa lórí ètò yìí, ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ọ̀rọ̀ ní kẹ́ ẹ sọ, ẹ mọ́ pè wá. Gbogbo ìgbà ni mo máa ń sọ fún yín, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n tún ń pè wá, pàápàá jùlọ nínú ọ̀sẹ̀ tó wá lọ yìí, ìpè yín á máa dà wá láàmú púpọ̀. Ẹ sọ̀rọ̀ sí mi lórí WhatsApp pẹ̀lú nọ́mbà yìí, +229 97 74 76 51. Fáfàní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. Ìyàtọ̀ wo ló wà láàrin àkọsẹ̀jáyé àti ìràwọ̀ ènìyàn àti ògo ènìyàn? Ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ níbẹ̀ náà, mò ń bọ̀ mi tí dé. Ìrírí ayé TV àwa ni bàbá. Àní tá a bá ń sọ̀rọ̀ nípa àkọsẹ̀jáyé, àkọsẹ̀jáyé yìí òun ni kádàrá tí ogunlọ́gọ̀ èèyàn ń tẹnumọ́ ní gbogbo ìgbà. Bẹ́lẹ̀ ìbá fẹ́ sọ á ní lágbájá ń lo kádàrá alágbájá, tàmẹ̀dù ń lo kádàrá alágbájá. Irọ́ ni, kò sì yẹ kó rí bẹ́ẹ̀. Èèyàn méjì ò kí ń lo àkọsẹ̀jáyé kan, bẹ́ẹ̀ sì ni wọn ò kí ń sì ń gbé àkọsẹ̀jáyé ẹnìkan fún ẹnìkejì. Ohun tó yẹ ká lọ mọ̀ nìyẹn. Àkọsẹ̀jáyé ni máa ń sọ irúfẹ́ èèyàn tí ènìyàn jẹ́. Ẹ rí i pé tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ bímọ tuntun, àwọn ẹni tí wọ́n nígbàgbọ́ nínú ìṣẹ̀ṣe, wọ́n ní ẹ kọ́kọ́ bá wo àkọsẹ̀jáyé ọmọ tá a bí yìí náà. Irú ọmọ wo ni, irú èèyàn wo ni, kí wọ́n bá lè mọ bí wọ́n ó ṣe gbà pẹ̀lú ọmọ yìí. Àkọsẹ̀jáyé yìí kan náà ló tún máa ṣe àfihàn ọjọ́ iwájú ọmọ yìí àti bí ìrìn àjò ọmọ yìí yóò ṣe rí gbà. Ṣé ń bá mi dé mọ́lẹ̀? Àkọsẹ̀jáyé yìí kan náà ni ó tún ṣàlàyé iye ìyàwó tí ọkùnrin yóò fẹ́ láyé àbí iye ọkọ tí obìnrin yóò fẹ́ láyé rẹ̀. Àkọsẹ̀jáyé yìí kan náà ló tún máa ṣàfihàn bóyá ẹlẹ́mìí kúkúrú ni èèyàn àbí ẹlẹ́mìí gígùn. Àkọsẹ̀jáyé yìí náà ni ó ṣàfihàn gbogbo rẹ̀. Ìdí rèé tó fi já sí pé ẹnìkan ò lè lo àkọsẹ̀jáyé ẹnìkejì. Kálukú pẹ̀lú àkọsẹ̀jáyé rẹ̀ ni, kálukú pẹ̀lú kádàrá rẹ̀ ni, ẹnìkan ò lè lo kádàrá ẹnìkan. Ẹ wò ó, ẹ jẹ́ n fi tó yín létí, gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ báyìí tí ì gbọ́ nípa rẹ̀, àmọ́ kì í ṣe ìròyìn mọ́, wípé ohun ìfẹ́ sọmídà fẹ́ ṣègbéyàwó nínú oṣù December. Ogunlọ́gọ̀ èèyàn ni wọ́n ti mọ̀, àmọ́ bóyá ẹ̀yin ò tí ì gbọ́ nípa rẹ̀. Ìgbéyàwó ó ti wà lọ́nà báyìí nínú oṣù December gangan ni, ìyẹn December 3 December, ṣé bẹ́ẹ̀ lẹ mọ̀ ń pè é lédè Faransé. Ọjọ́ kẹta oṣù kejìlá ọdún yìí, òun nìgbéyàwó yìí yóò mọ̀ wáyé. Ìlú Lomé ni ó ti mọ̀ wáyé ní orílẹ̀-èdè Togo lọ́hùn-ún. Gbogbo ẹ̀yin ohun ìfẹ́ sọmídà fàǹsà káàkiri àgbáyé tẹ́ ń mú mi ọgbọ́n lórí ìkànnì yìí, tẹ́ ń jẹ àǹfààní ọlọ́kanjọ̀kan lórí ìkànnì ohun ìfẹ́ sọmídà TV lọ́hùn náà. Ẹ dákun, àdúró tì yín òun là ń fẹ́. Ẹ dúró tì wá bí ìgbà ẹkẹ́ ṣe ń dúró tilé. Ẹ fọwọ́ ọlá tì wá gẹ́gẹ́ bí ìgbà alámù ṣe ń fọwọ́ tẹ̀ bá ògiri. Mo wá ń fi dédé àkókò yìí mo fi ń kí àwọn àna mi nílùú Togo lọ́hùn-ún. Ẹ kú múra sílẹ̀, ọba mi Elédùà yóò bá wa mú ọjọ́ dání. Ẹ wò ó, bóyá ẹ bá fẹ́ gbọ́ àlàyé nípa ìgbéyàwó ohun ìfẹ́ sọmídà àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa nínú ìgbéyàwó yìí, ẹ bá mi sọ̀rọ̀ lórí nọ́mbà mi èyí tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó
nọ́mbà ọ̀hún ló wà lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ lè bá mi sọ̀rọ̀ lórí WhatsApp kí o bá mi Elédùà kó bá wa mú ọjọ́ dúró. Ẹ wò ó, mo ní ẹ má bá wọn dáṣà, wọn ń lo kádàrá mi àbí lágbájá ń lo kádàrá tàmẹ̀dù. Ẹ má bá wọn dáṣà yìí mọ́. Ohun tó yẹ kẹ́ ẹ sọ rèé. Ẹ lè sọ yín pé ayé gba ògo ẹnìkan àbí ayé ń lo ògo ẹnìkan àbí ayé pààrọ̀ ògo ẹnìkan torí pé kíni mo ní àkọsẹ̀jáyé ó yàtọ̀ sí ògo. Bẹ́ẹ̀ náà ni ògo tó yàtọ̀ sí ìràwọ̀. Àmọ́ ẹ jẹ́ kí n mẹ́nu bà ògo yìí. Báwo ni wọ́n ṣe lè gba ògo ènìyàn? Báwo ni wọ́n ṣe lè pààrọ̀ ògo ènìyàn? Báwo la ṣe lè mọ èèyàn lólógo? Irú àwọn ògo wo gan ló tiẹ̀ wà nílé ayé yìí? Ẹ jẹ́ n wá gbámi ètò ní ràbájì gan. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Ẹ wò ó, amójú ẹ̀rọ mi ní bó bá tiẹ̀ jẹ́ ní ṣókí kí n mẹ́nu bà ìràwọ̀ tó rà dárúkọ ìràwọ̀ nínú ètò yìí. Àmọ́ gbogbo ìgbà láti máa ń sọ̀rọ̀ nípa ìràwọ̀ lórí ìkànnì tá a wà yìí. Ó ti yẹ́yìn tẹ́ ń bá wa bọ̀ látijọ́ tó ti pẹ́. Ìràwọ̀ jẹ́ ìmọ́lẹ̀ pàtàkì àti ìtọ́sọ́nà fún ẹ̀dá. Ọ̀nà mẹ́rin ló sì pín sí gẹ́gẹ́ bá a ti ṣàlàyé sẹ́yìn wa lọ. Ìràwọ̀ ọ̀nà làkọ́kọ́, ìràwọ̀ erùpẹ̀ ó di méjì, ìràwọ̀ afẹ́fẹ́ ó di mẹ́ta, ìràwọ̀ omi ó di mẹ́rin. Ọ̀nà mẹ́rin tí ìràwọ̀ pín sí rèé. Ìràwọ̀ kọ̀ọ̀kan ló sì pín sí ọ̀nà mẹ́ta mẹ́ta mẹ́ta. Tẹ́ bá wá ṣe mẹ́ta mẹ́ta lọ́nà mẹ́rin, ẹ mọ̀ rí pé ó jẹ́ 12. Oṣù mélòó là ń lò láàrin ọdún kan? Ẹ rí pé oṣù 12 ni. Ìdí rèé tó fi já sí pé kò sẹ́ni tí ò níràwọ̀ tiẹ̀. Gbogbo ẹ̀ láti ṣàlàyé sẹ́yìn wa lọ. Ohun tí ìràwọ̀ fi yàtọ̀ sí àkọsẹ̀jáyé, tí ìràwọ̀ tó fi yàtọ̀ sí ògo rèé. Èèyàn 3 lè mọ lo ìràwọ̀ kan náà. Èèyàn 4 tó lè parapọ̀ sórí ìràwọ̀ kan náà. Bóyá lẹ mọ̀ pé ọmọ ìyá méjì wọ́n lo ìràwọ̀ kan náà. Ẹ̀gbọ́n àti àbúrò máa ń gbé ìràwọ̀ kan náà wá sílé ayé. Ṣùgbọ́n àkọsẹ̀jáyé àti ògo méjèèjì máa ń kúnjura wọn lọ. Torí nínú àkọsẹ̀jáyé láti ṣàwárí ògo. Ẹ wá jẹ́ kí n bọ́ ságbami ògo nísìnyí kó bá lè yé ẹ̀yin ará ilé dáadáa. Ṣùgbọ́n ẹ jẹ́ n dátọ́ mi díẹ̀ náà, mò ń padà bọ̀ sórí ètò. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Àní látara àkọsẹ̀jáyé láti ṣàwárí ògo ènìyàn. Púpọ̀ nínú àwọn ẹni tí ń pera wọn ní awòràwọ̀ àbí aríran lóde ìní ni wọn ò mọ̀ yàtọ̀ láàrin ògo àti ìràwọ̀ àti àkọsẹ̀jáyé. Oníkálùkù ló ní àyànmọ́ ògo rẹ̀. Ó kàn já sí pé ọ̀nà tí kò wá ń gbà lo ògo rẹ̀ òun ló yàtọ̀ síra wọn. Ògo èèyàn méjì ò sì lè papọ̀ gẹ́gẹ́ bí ìràwọ̀ èèyàn méjì ṣe máa ń papọ̀. Ṣùgbọ́n ògo ní tirẹ̀, wọ́n lè gba ògo ẹnìkan fẹ́nìkejì. Kó tó di pé ń lọ níbi ọ̀nà tí wọ́n máa ń gbà gbé ògo ẹnìkan fẹ́nìkejì. Ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ àlàyé nípa oríranran ògo tó wà. Torí pé ògo ń bẹ nínú ògo. Ògo ń gbé ògo mì, bẹ́ẹ̀ ni ògo ń gbé ògo pọ̀n. Ó yẹ kó ti yẹ̀yìn ara lé. Ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ níbi ògo àgbáyé náà. Tí wọ́n bá sọ pé ògo àgbáyé, àwọn kan wà wọ́n ní òkìkí, bẹ́ẹ̀ sì ni owó burúkú ń bẹ lọ́wọ́ wọn. Kò síbi tí wọn ò mọ̀ wọ́n. Irúfẹ́ àwọn ẹni yìí, ògo àgbáyé ni wọ́n gbé wálé ayé. Pápápá ní í ṣe lọ́jọ́ tèní. Ẹ jẹ́ n bọ́ sórí ògo orílẹ̀-èdè. Ṣùgbọ́n ẹ jẹ́ n dátọ́ mi díẹ̀ náà, mò ń padà bọ̀ sórí ètò. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Àní tá a bá ń sọ ògo orílẹ̀-èdè, àwọn kan wà tó ṣe ń pé orílẹ̀-èdè wọn nìkan ni wọ́n ti mọ̀ wọ́n, àbí àdúgbò wọn nìkan ni wọ́n ti mọ̀ wọ́n, àbí inú ìlú tí wọ́n wà nìkan ni wọ́n ti mọ̀ wọ́n. Tí wọ́n bá wá dé orílẹ̀-èdè míì àbí tí wọ́n bá dé ìlú míì, kò sẹ́nìkan tí ó mọ̀ wọ́n mọ́. Irúfẹ́ àwọn ẹni yìí, ògo orílẹ̀-èdè ni wọ́n ń lò. Ẹ jẹ́ n ṣe ní pápápá, ògo ẹbí náà tún wà. Ìyẹn ògo fún Álímì, ṣé fámìlì lẹ mọ́ ń pè bẹ́ẹ̀? Òun náà tún wà. Torí pé àwọn ẹnìkan wà tó ṣe ń pè kò sírú rẹ̀ nínú ẹbí wọn. Òun nìkan ni gbogbo mọ̀lẹ́bí yóò sì mọ pérí rẹ̀. Kódà tí ò bá tí ì dé, ọ̀rọ̀ ò ní di sísọ nínú ẹbí wọn. Ṣùgbọ́n lénìí, àwọn olórí ẹbí, àwọn mágàjí ilé, wọ́n ti da gbogbo ẹ̀rú lénìí. Olówó ni ológo nínú ẹbí wọn. Láì mọ̀ yí pé owó nìkan kọ́ lèèyàn lè ní ká tó lè sọ pé ológo ni. Èèyàn lè jẹ́ ológo nínú ìmọ̀. Èèyàn lè jẹ́ ológo nínú iṣẹ́ tí Ọlọ́run fún. Kì í ṣe ń pé owó nìkan la lè fi pèèyàn ní ológo. Ìyẹn gangan ni wọ́n fi mọ́ ń sọ pé ògo gbajúmọ̀ náà tún wà, kì í ṣowó nìkan. Ẹ wá jẹ́ kí n bọ́ sórí ìbéèrè yìí wípé ǹjẹ́ ayé lè gba ògo ènìyàn? Ṣùgbọ́n ẹ jẹ́ n dátọ́ mi díẹ̀ náà, mò ń padà bọ̀ sórí ètò. Ìrírí Ayé TV, àwa ni bàbá.
lẹ́ẹ̀kan sí ìgbéyàwó ohun ìfẹ́ sọmídà yóò máa wáyé ní ọjọ́ 3 oṣù kejìlá ìyẹn December 3 ní ìlú Lomé lórílẹ̀‐èdè Togo lọ́hùn-ún. Gbogbo ẹ̀yin ohun ìfẹ́ sọmídà fọ̀nsàn káàkiri àgbáyé àtọrọ àdúrótì látọ̀dọ̀ yín. Gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ bá lágbára àti àǹfààní láti lè wọ ìlú Lomé ìyẹn lórílẹ̀‐èdè Togo lọ́hùn-ún, àǹfààní ṣí sílẹ̀ fún yín. Àdúgbò àdídógómẹ̀, ṣé àdídógómẹ̀ lẹ mọ̀ ń pè é àbí àdídógómẹ̀, gbogbo ẹ̀ náà ló wọlé. Ibẹ̀ gangan ni ìgbéyàwó yìí yóò ti máa wáyé ní ọjọ́ 3 oṣù kejìlá ọdún tá a wà nínú rẹ̀ yìí. Ǹjẹ́ wọ́n lè gba ògo ènìyàn? Bẹ́ẹ̀ ni, ayé ń gba ògo. Kódà ayé tún máa ń pààrọ̀ ògo ènìyàn. Wọ́n á gbé tẹ̀gbọ́n fún àbúrò, wọ́n á sì gbé tàbúrò fún ẹ̀gbọ́n. Bóyá lẹ mọ̀ yí pé ayé a máa gba ògo lára ènìyàn, wọ́n á sì máa gbé sára ẹran. Kódà gan ayé a tún máa fawọ́ ògo ènìyàn sẹ́yìn. Wọ́n á ní ó dìgbà tó bá ní 40 ọdún náà kó tó rí ògo rẹ̀ lò. Wọ́n á ní ó dìgbà tó bá ní 50 ọdún náà kó tó rí ògo rẹ̀ lò. Hey, kábíyèsí Ọlọ́run, ọmọ tó yẹ kó ti máa rógo rẹ̀ lò láti ọdún 15, wọ́n á sì wá fawọ́ ògo rẹ̀ sẹ́yìn. Ayé ń bẹ nínú ayé tá a wà yìí. Ọ̀nà wo láyé máa ń gbà fi pààrọ̀ ògo ènìyàn? Ọ̀nà wo láyé máa ń gbà fi gba ògo lára ènìyàn? Mò ń bọ̀ ẹ jẹ́ mú mi díẹ̀ náà. Ìrírí ayé TV, àwa ni bàbá. Àní ayé a mọ fi oúnjẹ ojú oorun gba ògo lọ́wọ́ ológo. Bẹ́ẹ̀ ni, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá sùn, tẹ́ ẹ bá rí pé ẹ̀ ń jẹun lójú àlá, ẹ rí pé gbogbo ìgbà ni mo máa ń sọ yín pé oúnjẹ ojú àlá oríṣiríṣi àdánwò ló wà nínú rẹ̀. Wọ́n á tún mọ fi oúnjẹ ojú àlá gba ògo lára ènìyàn. Àdúrà la máa ṣe káyé mọ́ gbà wá lálejò lójú oorun. Torí táyé bá gbà ẹ́ lálejò lójú oorun, àwọn nǹkan tó jẹ́ rí ni wọ́n fi ṣe ẹ́ lálejò, láì mọ̀ wípé ẹyin ẹdìyẹ tí wọ́n fún ẹ̀sìn yìí odindi àkùkọ ni wọ́n fi gbà lọ́wọ́ rẹ̀. Gbogbo ẹ̀yin alátẹnujẹ náà tó ṣe ń pé ẹ̀yí jẹun nílé àfi kẹ́ ẹ mọ jẹun níta. Bóyá lẹ mọ̀ wípé kì í ṣe oúnjẹ ojú oorun nìkan láyé fi mọ́ ń gbògo ènìyàn. Oúnjẹ ojú ayé pàápàá wọn á tún mọ fi gba ògo lára ènìyàn. Ẹlòmíì wà, oúnjẹ ìyá tó wà ní koríta ni mọ́ ń gbádùn rẹ̀ kì í gbádùn oúnjẹ inú ilé. Oúnjẹ ìyá tó wà lẹ́gbẹ̀ẹ́ títì ni mọ́ ń gbádùn rẹ̀ kì í gbádùn oúnjẹ inú ilé. Ẹlòmíì wà tó bá lọ òde ìnáwó báyìí, bí ó ti mọ jẹ tibí ni ó mọ jẹ tọ̀hún, bí ó ṣe mọ gba tọ̀hún ni ó mọ gba tibí. Gbogbo àwọn nǹkan tá à ń jẹ níta yìí náà, ayé a tún mọ fi gba ògo lára ènìyàn. Ṣùgbọ́n ẹ má ṣì mí gbọ́ o, mi ò sọ kẹ́ ẹ má jẹun níta, mi ò sọ kẹ́ ẹ má jẹun lóde ìnáwó. Ṣùgbọ́n ẹ rántí pé tá a bá ń sunkún, a máa ń ríran ni. Àní kò tí ì tán síbẹ̀, ayé a mọ ti bí ìbálòpọ̀ ojú oorun tàbí ìbálòpọ̀ ojú ayé gangan gba ògo lára ènìyàn. Ìwọ tó sùn tó lálàyé pé ọkùnrin bá ẹ ní àjọṣepọ̀ àbó ń bá obìnrin ní àjọṣepọ̀, o tún wá ń gbádùn rẹ̀ dáadáa. Gbogbo ẹ̀ náà kọ́ lọ́kọ ọ̀run, bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ náà kọ́ ni aya ọ̀run. Ayé a mọ gba ọ̀nà yìí fi gba ògo lára ènìyàn. Àbíwọ náà tó ṣe ń pé kò sọ́kùnrin tó lè lá, kò sóbìnrin tó lè gùn àyà rẹ̀. Bó o bá rí dúdú jíjẹ ni, bó o bá rí pupa jíjẹ ni, àgàgà àwọn obìnrin wọn á ní èyí tó sí gbọ̀nlẹ̀ làwọn mọ ń gbádùn rẹ̀ dáadáa. Má gbàgbé, ayé a mọ ti bí ìbálòpọ̀ ojú ayé gba ògo lára ènìyàn. Ìyẹn lèmi fi mọ́ ń sọ yín pé kẹ́ ẹ ṣọ́ gígùn kẹ́ ẹ mọ́ bá gúnge aládé. Torí ewu ń bẹ lóko ló ń gẹ́ gan fúnra rẹ̀, ewu ni. Kì í ṣe gbogbo èèyàn náà ni wọ́n gba ògo ara rẹ̀, bẹ́ẹ̀ ni ẹlòmíì sọ ògo ara rẹ̀ nù ni. Bẹ́ẹ̀ ni, wọn ò gbògo ara ẹlòmíì o, ẹlòmíì náà ló sọ ògo rẹ̀ nù. Irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ ni wọ́n máa ń ṣàfọwọ́fà tó ṣe ń pé kò sóbìnrin tí wọn ò lè bá sùn àbí kò sọ́kùnrin tí wọn ò lè bá sùn. Jẹ́jẹ́ ni wàhálà jókòó tẹ̀ ń lọ bá. Ẹlòmíì sọ ògo rẹ̀ nù ni, kì í ṣe ń pé bóyá wọ́n gbògo rẹ̀. Ẹlòmíì ìdílé ọkọ rẹ̀ ni wọ́n ti dé ògo rẹ̀ mọ́lẹ̀. Ẹlòmíì wà ìdílé aya rẹ̀ ni wọ́n ti bo ògo rẹ̀ mọ́lẹ̀. Wọ́n ti kan ògo ẹlòmíì mára ògiri níbi tí nǹkan kan ò ti lè kàn án. Wọ́n ti kan ògo ẹlòmíì mára igi nínú igbó níbi tí nǹkan kan ò ti lè kàn án. Àfi k'Ọlọ́run kó ṣàánú wa. Ìrírí ayé TV, àwa ni bàbá. Ẹ wò ó, mo sọ yìí mo dúró lọ́jọ́ tèní, ìdéwájú ní dẹjọ́, ìdẹ̀yìn ní dasọ̀. Gbogbo bí tá a bá kù sí, iṣẹ́ ni kẹ́ ẹ foríjì wá, ọmọ yín la jẹ́. Ohun tẹ́ ẹ kọ́ wa náà, òun làwa fi ń kọ́ ọmọ aráyé. Gbogbo bí tá a bá kù sí, ẹ dákun, ẹ foríjì wá. Ayé ò ní gbògo tèmi, wọn ò ní gbògo tiyín náà. Ayé ò ní gbògun àwọn ọmọ wa, wọn ò ní pààrọ̀ ògo àwọn ọmọ wa, bẹ́ẹ̀ ni wọn ò ní fawọ́ ògo àwọn ọmọ wa sẹ́yìn. Ẹ bá ń ṣàmì àdúrà. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbí nípa ìgbéyàwó ohun ìfẹ́ sọmídà lẹ́yìn fẹ́ dá sí, ẹ bá mi sọ̀rọ̀ lórí nọ́mbà mi, ìyẹn lórí WhatsApp +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51.
kẹ́ ẹ tún máa bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí ẹ ṣeun púpọ̀. Ìrírí ayé TV àwa ni bàbá. ẹ̀yà àgbẹ̀ mi ṣetán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkósùn lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn mímọ fẹlẹ́ ìṣèlọ lọ́jọ́ tèmi mi ò nílò lọ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò nílò lọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ níbẹ̀ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò ẹni tó bá ní mọ́bọ̀ òun ní débà o Muhammadu Akode Bakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ sọmídà Sẹ́ríkì ọlọ́pọlọ nọmba 1 máyégún gbogbo sọ̀rọ̀ mo ń dágbére lórí ètò kì í ṣe ti kú kì í ṣe tarùn ìpàdé mi àti ó tún dín ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò títí ìgbà tá a tún mọ́ pàdé mi ò fi yín sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́ ó dàbọ̀. Ìrírí ayé TV ìkànnì tí ń kọ́ni lọ́gbọ́n tí ń fúnni lóye.